A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti yan ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé gẹ́gẹ́ bí alága tuntun fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC). Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ ààrẹ Àjùrìngìlálẹ̀ gbé jáde lónìí Ọjọ́bọ̀, ni ààrẹ ti ṣe àpèjúwe Olúkóyèdé gẹ́gẹ́ bí agbẹjọ́rò pẹ̀lú ìrírí ọdún 22 nínú àkànṣe iṣẹ́ alámòjútó ìwà jìbìtì àti ìmọ̀ òfin. Ó ti fi ìgbà kan rí jẹ́ olórí òṣìṣẹ́ fún àjọ EFCC láàrin ọdún 2016 sí 2018 àti akọ̀wé àjọ yìí láàrin ọdún 2018 sí 2023. Fún ìdí èyí, ó yẹ sí ipò alága àjọ EFCC. Ipò Olúkáyọ̀dé yìí ń wáyé lẹ́yìn tí wọ́n ní kí alága àná Abdulrasheed Báwà lọ rọ́ọ̀kúnlé. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé bákan náà ni ààrẹ Tinubu bu ọwọ́ lu ipò tuntun fún Mohammed Hasan Amajoda láti sìn gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún àjọ EFCC fún àtúnlò ọdún 5 bí wọ́n ṣe ń retí ìbuwọ́lù láti ilé ìgbìmọ̀. Amajoda jẹ́ olùṣàkóso pẹ̀lú ìrírí nínú ìṣàkóso ọ̀rọ̀ owó. Ó kàwé gboyè nínú iṣẹ́ ìṣirò kínní àti kejì láti Ifásitì Maiduguri. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ iléèwé gíga gbogbonìṣe Federal Polytechnic Mubi. Lẹ́yìn èyí ni ó darapọ̀ mọ́ wọn ní ilé ìfowópamọ́. Ààrẹ Tinubu pè wọ́n níjà lórí ìgbẹ́kẹ̀lé tí ó ní nínú wọn láti gbógun ti ìwà ìbàjẹ́ nípasẹ̀ èròǹgbà ìgbé ayé ọ̀tun tí ààrẹ ṣe àgbékalẹ̀ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Aya ààrẹ orílẹ̀-èdè Gabon, Ali Bongo Ondimba, tí wọ́n dìtẹ̀ gbàjọba lọ́wọ́ rẹ̀ fi sí àhámọ́ nínú ilé láti oṣù kẹjọ látàrí àfisùn ìwà ìkówójẹ ni wọ́n ti fi sí ẹ̀wọ̀n báyìí. Agbẹjọ́rò rẹ̀ ni ó sọ eléyìí lónìí Ọjọ́bọ̀. Sylvia Bongo Ondimba Valentine ni wọ́n fi sí ẹ̀wọ̀n lálẹ́ àná Ọjọ́rú. Agbẹjọ́rò rẹ̀ Francois Zimera tí ó fi ilẹ̀ Paris ṣebùgbé ni ó sọ eléyìí di mímọ̀ fún iléeṣẹ́ ìròyìn AFP bí ó ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí èyí tí kò bá òfin mu. Ọjọ́ 28 oṣù kẹsàn-án ni wọ́n fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti màgòmágó kan aya ààrẹ ẹni 60 ọdún. Gẹ́gẹ́ bí ìwádìí láti iléeṣẹ́ ìròyìn Gabon, wọ́n fi sí ọgbà ẹ̀wọ̀n ní Libreville lẹ́yìn ìgbẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ wákàtí níwájú adájọ́. Ali Bongo ẹni 64 ọdún ni ó ti wà lórí oyè láti ọdún 2009 kí àwọn ológun tó gbàjọba lọ́wọ́ rẹ̀ ní kété tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò ààrẹ. Ẹgbẹ́ alátakò ṣe àpèjúwe èsì ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí èsì jìbìtì bí àwọn adarí ológun adìtẹ̀gbàjọba ṣe fi ẹ̀sùn kan ìjọba rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ó kún fún ìwà ìbàjẹ́. Bákan náà ni wọ́n fi ẹ̀sùn kan Sylvia Bongo wípé ó ṣe màdàrú pẹ̀lú ààrẹ àná tí ìpadàbọ̀ rẹ̀ já sí àrùn rọpárọsẹ̀ láti ọdún 2018. Agbẹjọ́rò ará ìlú kò tíì fèsì sí ìgbésẹ̀ tuntun yìí, ṣùgbọ́n àwọn ará ìlú rí ìdìtẹ̀gbàjọba gẹ́gẹ́ bí ìtúsílẹ̀. Ali Bongo ni wọ́n yàn sí ipò ààrẹ lẹ́yìn ikú bàbá rẹ̀ tí ó lo ọdún 42 lórí oyè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn 310 tí wọ́n rìnrìn àjò lọ ilẹ̀ mímọ́ Ísírẹ́lì ni wọ́n ti padà sórílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ Ìṣẹ́gun, bí ọ̀pọ̀ nínú wọn ṣe ń ṣàlàyé bí orí ṣe kó wọn yọ nínú ìkọlù tó ń wáyé nínú ogun Ísírẹ́lì àti Hamas. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé pẹ̀lú agbẹjọ́rò Ìyáàfin Adébímpé Bàdà ni ó sọ bí èdè àìyedè ṣe bẹ̀rẹ̀. Wọ́n gbọ́ bí ìkọlù ṣe wáyé ní àwọn ibi tí wọ́n ṣe ìbẹ̀wò sí lẹ́yìn tí wọ́n kúrò. Ó ṣe àpẹẹrẹ ilé ìtura tí wọ́n ṣe ìkọlù sí lẹ́yìn wákàtí 2 tí wọ́n fi ibẹ̀ sílẹ̀. Ó ní àwọn ṣe àbẹ̀wò sí ọ̀pọ̀lọpọ̀ ibi, lára rẹ̀ ní Bethlehem, Jordan àti Násárẹ́tì. Ó ní ikọ̀ alámòjútó ìrìnàjò ilẹ̀ mímọ́ tí akọ̀wé àgbà Ìyáàfin Florence Gbáfẹ́ ṣe alákòóso ṣe ètò ìrìnàjò ọ̀hún dáadáa débi wípé ó pẹ́ kí wọ́n tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹnì kejì tí ó bá wọn kópa nínú ìrìnàjò lọ ilẹ̀ mímọ́, Emmanuel Bantale, sọ wípé
àwọn ará ń fu òun wípé ó ṣeé ṣe kí ìkọlù wáyé. Gẹ́gẹ́ bí oníròyìn, ó ń tẹ̀lé gbogbo ìròyìn tó ń lọ lórí ìjà láàrin Israel àti Hamas. Òun sì mọ̀ wípé àwọn ará Palestine máa ń fẹ́ ṣe ìkọlù ní gbogbo ìgbà tí ìpéjọpọ̀ bá ti fẹ́ wáyé ní Israel. Ó ní àwọn kópa nínú oúnjẹ tí ó wáyé ní Tabernacle, ṣùgbọ́n ẹ̀rù ń ba òun gidi gan ni. Lẹ́yìn èyí ni wọ́n tẹkọ̀ létí lọ sí odò Gálílì. Lójú náà ni òun ti kófìrí parachute láti ọ̀nà jíjìn láìmọ̀ wípé ìgbà náà ni Palestine fẹ́ ṣe ìkọlù sí Israel. Lẹ́yìn tí wọ́n dé ilé ìtura ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rí àrídájú wípé àwọn tí wọ́n ń ṣe ìkọlù ni wọ́n lo parachute. Gbogbo àwọn 310 ni wọ́n balẹ̀ gàjẹ̀ sí pápákọ̀ òfurufú Muritala Muhammed ní Ìkẹjà, ìpínlẹ̀ Èkó ní déédéé aago 1:10 òru. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ iléeṣẹ́ ìròyìn Economic Times, iye àwọn tí ó jáláìsí nínú ogun Israel sí Hamas jẹ́ 1,900 bí Hamas ṣe ṣe ìkọlù sí Israel lẹ́yìn tí wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn ará ìlú kí wọ́n fi ìlú sílẹ̀ bí ogun ọ̀hún ṣe wọ ọjọ́ 4. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar mọ̀ọ́mọ̀ kọ́lé irọ́ lórí awuyewuye èsì ìwé-ẹ̀rí ni. Ó ní Atiku gbérọ́ kalẹ̀ láti lè ṣe ẹ̀sùn tako òun lẹ́sẹ̀ kí òun má baà lè díje nínú ìdìbò ààrẹ tí ó kọjá. Nínú èsì rẹ̀ sí ẹ̀sùn tí Atiku àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ pè takò ní ilé-ẹjọ́ tó ga jùlọ ni Tinubu ti rọ ilé-ẹjọ́ kí wọ́n dá ẹjọ́ rẹ̀ nù kí ó sì fi ìdí ìdájọ́ ilé-ẹjọ́ tribunal múlẹ̀ wípé lóòótọ́ ni òun jáwé olúborí nínú ìdìbò ààrẹ tí ó kọjá. Tinubu ní òun ní ojúlówó olúborí lẹ́yìn tí òun ní ìbò tí ó pọ̀ jùlọ, tí ó mú àjọ elétò ìdìbò INEC fún un ní ìwé-ẹ̀rí gẹ́gẹ́ bí olúborí. Ààrẹ ní lẹ́yìn tí òun ti ṣe gbogbo ohun tí ó yẹ láti fi pegedé, INEC kò ṣiyèméjì láti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pegedé nínú ìdìbò ààrẹ. Ó fi kún un wípé àìnítẹ́lọ́rùn ni ó mú Atiku àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ kàn sí ilé-ẹjọ́ tribunal pẹ̀lú ẹ̀sùn àìtẹ̀lé ìlànà ètò ìdìbò, màgòmágó pẹ̀lú èsì ìdìbò, àpọ̀jù ìbò, àìpegedé láti kópa nínú ìbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ Coalition of Civil Society Organizations and Political Parties for Good Governance ti rọ Ààrẹ Bọ́lá Tinubu kí ó gba oyè àmì-ẹ̀yẹ orílẹ̀-èdè Grand Commander of the Order of Niger (GCON) padà lọ́wọ́ igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar. Àjọ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún àwọn yòókù lórí pàtàkì ìbọ̀wọ̀ fún ipò ààrẹ orílẹ̀-èdè. Alákòóso àjọ yìí Dókítà Lilian Ogbole ni ó pè fún ìgbésẹ̀ yìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lónìí Ọjọ́bọ̀ ní ìlú Àbújá. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé bí wọ́n bá ṣe àpèjúwe ìpàdé Atiku pẹ̀lú àwọn akọ̀ròyìn gẹ́gẹ́ bí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí láti gbọ̀nà ẹ̀yìn gba agbára pẹ̀lú gbígbé irọ́ kalẹ̀, á jẹ́ wípé ìgbésẹ̀ Peter Obi lórí ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní àná jẹ́ eré ọmọdé tí ó tini lójú tí ó tún pani lẹ́rìn-ín. Ogbole ní kàkà kí Obi pèsè ẹ̀rí tí ó tako àgbékalẹ̀ ìwé-ẹ̀rí Tinubu sí àjọ elétò ìdìbò, ó ní kí ààrẹ bá òun pèsè ẹ̀rí tí yóò sọ sàbùké tí ó jọ̀wọ́ fún INEC di asán. Wọ́n ní ó hàn gbangba wípé Atiku kò lépa ìfẹ́ ará ìlú, ìrìn màdàrú ló ń rìn, bẹ́ẹ̀ ni kò lọ́wọ́ sí ìjọba tiwantiwa tàbí bọ̀wọ̀ fún ìlànà òfin. Ogbole tẹ̀síwájú wípé Atiku tí í ṣe olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nínú ìdìbò ọdún 2003 kì í ṣe ẹni tí ọmọ orílẹ̀-èdè lè fi ọkàn tán pẹ̀lú bí wọ́n ṣe wòye ìdarí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ti fi ọwọ́ ṣìkún òfin mú ìyá tí ọmọ rẹ̀ ọmọ ọdún 17 sin ọmọ ọkọ rẹ̀ ọmọ ọdún 11 láàyè. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi SP Williams Oyeaya sọ ní Lọ́kọ́já
wípé ọwọ́ tó obìnrin ọ̀hún lónìí Ọjọ́bọ̀ ní kété tí ó dé láti ilé ìjọsìn. Àwọn èrò ọ̀nà ni wọ́n gba ọmọ ọdún 11 yìí kalẹ̀ ní Ọjọ́rú lẹ́yìn tí ẹ̀gbọ́n rẹ̀ step-brother sin ín sínú igbó ní Sílò ní Zangodajì, ìjọba ìbílẹ̀ Àdàfì, ìpínlẹ̀ Kogi. Wọ́n fi ẹ̀sùn kan ọmọ ọdún 11 yìí wípé ó jí ẹgbẹ̀rún 10 tí í ṣe ti ìyàwó bàbá rẹ̀. Èyí ló mú un pàṣẹ fún ọmọ rẹ̀ kí ó fi ìyà jẹ ọmọ yìí kí ó tó gba ilé ìjọsìn lọ. Láti tẹ̀lé àṣẹ ìyá rẹ̀ ni ó ṣe mú ọmọ ọ̀hún lọ sínú igbó níbi tí ó ti sin ín láàyè, tí ó wá da ará ìlú sí ríboríbo. Pẹ̀lú ìtanilólobó ni ọlọ́pàá fi rí ìyá ọmọ yìí mú. Ọlọ́pàá ní àwọn yóò fi ìyá àti ọmọ ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn láìpẹ́ fún ìtẹ̀síwájú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò àti ìdí tí wọ́n ṣe ru irúfẹ́ ìwà ọ̀dájú bẹ́ẹ̀ láàrin ẹbí. Wọ́n ní ó ṣeni láàánú wípé bàbá wọn tí í ṣe baálé ilé ti rìnrìn àjò, wọ́n ń retí kó dé kó wá sọ tẹnu rẹ̀. Lẹ́yìn tí ìwádìí bá parí, ìyá àti ọmọ yóò fojú ba ilé-ẹjọ́, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Kogi ti lérí láti ṣẹjọ́ pẹ̀lú ìyá àti ọmọ rẹ̀ ọmọ ọdún 17. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.